akíra wa kú dédé àkókò yìí ẹwà èdè Yorùbá TV náà lẹ́wà pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ìwé tá ń kà lọ́wọ́ ní ẹwà èdè Yorùbá TV òun náà ni àgbàlagbà kan látọwọ́ Ládẹjọ Òkédìjí. Àgbàlagbà kan orí kẹsàn-án tó jẹ́ orí tó kẹ́yìn òun náà ni mo láti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́ńbẹ̀ oko sí garawa ẹ fìdílé nǹkan tàbí ẹ wá nǹkan fìdílé kásá ti gbádùn rẹ̀ náà lọ́jọ́ èmi lógún. Òrùn gbẹ́ngbẹ́ lápàdé àwọn rẹ̀ lẹ̀ mọ́ lẹ́nu bí ìgbà tí àti wà níbẹ̀. Ọ̀nà fún rẹ̀ gbẹ fúrúfúrú ọ̀yájú pẹ́ ó sì rí pé orí ibùsùn ni òun wà. Ó wò yípo ó sì tún rí pé yàrá òun ni òun dùbúlẹ̀ sí. Ó rí Tàfá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ibùsùn náà. Ó tún rí Jídé oníṣègùn rẹ̀ ìyẹn náà dúró tì í. Gbogbo rẹ̀ ń ṣe kóokó kò sí èyí tó yé. Ó ń gbìyànjú ó ń làkàkà ó ń tiraka láti rántí bóun ṣe dérú ipò yìí ṣùgbọ́n làálàá lásán ni. Wọ́n sápamọ́ fún un ńgbà tó yá ó ń sọ ọ́ sí nínú díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò tí ì lálẹ̀ kóróko. Ọ̀tajú kan wò pálọ̀ lọ́hùn-ún ó sì rí ọlọ́pàá kan tó jókòó níbẹ̀. Ọlọ́pàá yìí gbórí lé ilẹ̀kùn yàrá. Kí ni ọlọ́pàá yìí ń ṣe níbẹ̀? Lápàdé fi gbogbo àníyàn gbìyànjú àti rántí ṣùgbọ́n òtúrá ni kò sọ yìí rárá. Ó tún pajúdé ara kúkú dẹ̀ nítorí náà kò wulẹ̀ jàǹpátá mọ́. Mo bá yá gbogbo rẹ̀ á hàn sí òun. Bó sì ṣe Tàfá yọ sọ fún òun kí ni wàhálà kí ló lè fa ilà ìlò ilé ọ̀sán ló ń wà yìí. Ilé ẹni kì í lé ni a kì í gbélé gbọ́fà láìrogun ẹbọ kan ò sì lélelele kó jukú lọ. Ilé àwọn làwọn kú sí ilé ìgbínnìgbín gbà á rọrùn bí ikú bá pọ̀ onílé òun kò láìfi náà. Ọgbọ́n tí Jídé wípé Tàfá ìyọ́n máa lọ o bó bá jí fún lóògùn tí mo wí kó fomi lò ó. Bó bá fẹ́ ó lè dìde jókòó ṣùgbọ́n kò gbọ́dọ̀ dìde rin o kò sì gbọ́dọ̀ jáde kúrò nínú yàrá yìí. Bílé ń jó bólè ń jà bó bá tètè jí rán dàda sí mi. Bó bá tó wákàtí kan sí kó tó jí mọ́ wulẹ̀ ránṣẹ́ kankan sí mi mọ́. Èmi náà ò ní pẹ́ wá mọ́ kò gbọ́dọ̀ jáde o kó tẹ̀ ẹ́ mọ́ létí dáadáa. Lápàdé gbọ́ gbogbo rẹ̀ ó sì mọ̀ pé Jídé ò fura pé òun ti tají kò wulẹ̀ já níyàn. Ìyọnu lásán ni ìbàjẹ́. Wọ́n ń gbọ́ ẹsẹ̀ Jídé lọ bó ti ń sọ̀kalẹ̀ àtẹ̀gùn. Níbi tó ti ń làkàkà àti níran ọ̀rọ̀ díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ sí sọ sí níyè. Agodi ni Súlè ti sọ àwọn kalẹ̀ òun àti Tàfá àti ẹnìkan báyìí. Ta ni o? Ọmọbìnrin ni ọmọge Fẹ́mi. Orígbó làwọn ti ń bọ̀. Ilé Jídé ni àwọn wọ táksì lọ. Jídé lọ́sẹ̀sẹ̀ lọ yìí. Ilé Jídé lòun ti dákú. Kíní fà á? Bí Jídé ti rí òun lọ́kọ tí àyà òun náà sì já. Jídé béèrè pé kíní sí ọ Lápàdé. Òun ò dáhùn ṣùgbọ́n òun súnmọ́ díngí kan tó wà lára ògiri. Òun wò ó wò láti rí ohun tó ta Jídé lẹ́nu tó bẹ́ẹ̀. Ẹni tí òun rí nínú díngí kò jọ Lápàdé tí òun mọ̀ tẹ́lẹ̀. Tí òun ti máa ń rí nínú díngí àlejò kan tó ń wò rírí ni òun wò nínú díngí náà. Ojú ẹni náà pupa bí ẹ̀jẹ̀ ó wú kòǹgbòkòǹgbò bí ojú ẹni tí ò sùn látẹ̀sín. Ìjáyà yìí ló mú òye kọ́hún lójú tí ojú fi lọ́dàn in tó ń sì dìgbò lulẹ̀ títí Jídé fi kọ́ nǹkan kan ò sí òun tó ń fi wo díngì. Àárẹ̀ kò mú òun bí tí ọ̀gbọ́n yẹn kàn inú kì í bàjẹ́. Díngì tó ń wò lọ́dà kó tútù bò ń lójú kan náà tí òun fi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n sìsìsì bí alákọ̀ọ́jà olè tí ọwọ́ tẹ̀. Òun wá bẹ̀rẹ̀ sí sọ kú ojú òun bẹ̀rẹ̀ sí dami pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ó rántí bí Jídé ti sọ pé kí òun sọ̀kalẹ̀ kí wọ́n gbé òun sínú mọ́tò nísàlẹ̀. Jídé fúnra rẹ̀ ló sì wá mọ́tò náà. Mọ́tò Jídé ni. Lápàdé ò rántí ju báyìí lọ àfi bó ti wá bára rẹ̀ lórí ibùsùn nínú yàrá rẹ̀ yìí. Èyí kì í ṣàṣì ẹ̀wọ̀n kì í ṣe àtìmọ́lé. Bí ọ̀rọ̀ bá ti rí ni òun ó ṣe yanjú rẹ̀ nígbà tó bá yá. Òun ó wá ọ̀nà àti yé mọ́ bí Súlè ti wí. Ó tàkàkà síbẹ̀ kò yájú. Ó bẹ̀rẹ̀ sí fiyè sí ohun rédíò. Inú rẹ̀ dùn sí èyí nítorí ó ń retí pé bọ́ bá yá rédíò yóò sọ iye aago tó lù. Rédíò ń ṣe ìròyìn lọ́wọ́ ni ṣùgbọ́n Lápàdé ò fọkàn sí ìròyìn náà. Láìpẹ́ rédíò ní èyí ni ìparí ìròyìn wọ ọ̀sán yìí. Ó dìgbà kan náà Lápàdé wá mọ̀ wípé ọ̀sán ni bí ó ti jẹ́ ọ̀sán yìí
àjẹ́ pé ìròyìn aago 7:30 ni wọ́n parí yẹn. bí rédíò ti parí ìròyìn ló bẹ̀rẹ̀ sí polówó ọjà oríṣiríṣi. ó polówó ọṣẹ, ó polówó oògùn, ó polówó ọtí, ó polówó sìgá. ó ń kéde ìpàdé, ó ń kéde ìsìnkú, ó ń kéde ìsọmọlórúkọ, ó ń kéde ìgbéyàwó, ó ń dájọ́ ìpàdé, ó ń dájọ́ àjọ̀dún, ó ń dájọ́ ìkórè. lẹ́yìn náà ló sọ pé aago 4 ti lù. Lápàdé ò tí ìyájú náà. òórùn lọ́fíńdà kan tó wá gbọ́ ló jẹ́ kó yájú pẹ́. lọ́fíńdà náà ń já fírí. ńgbà tí Lápàdé yájú, orí ọmọbìnrin pupa fò kan. bó bá ṣe fẹ́ mi nìyí ẹdúgbẹ́ ni o. ó fanimọ́ra kọjá àlà. oró sọ, ó sì wọ bùbá àgàn. síkáàfù fẹ́lẹ́fẹ́lẹ́ ń fẹlẹ̀lẹ̀ lórí ẹ̀bí àsíá. ọwọ́ irun tó kó sórí sì yọ ṣaṣara. lábẹ́ síkáàfù náà Lápàdé ò rí jù báyìí lọ, ṣùgbọ́n mọ̀ pé Fẹ́mi ti yàtọ̀ pátápátá sí ti ìtòsí ẹrun mu báyìí. iṣu ti paradà ó ti diyán, àgbàdo paradà ó dẹ̀kọ. Tàfá ní rọra sọ̀rọ̀, má pariwo. Lápàdé tún dijú, gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́. ara tu òun náà, ó ń gbádùn ara rẹ̀. ó ní Tàfá ò bá mi bomi kí n mu. ohùn rẹ̀ yàtọ̀ sí ti àtijọ́ púpọ̀. ọ̀fọ̀ pẹ̀pẹ̀pẹ̀, ó dàbí ohun eégún. ó ń dún pọ̀ bí àkàrà tí wọ́n fi nǹkan lù. Fẹ́mi dìde, ó fò sókè, ó ní àdúpẹ́ o, Ọlọ́run wọn ti jí. ó súré jáde lọ. kọ̀pẹ́ tó fi gbé garawa kékeré kan dé pẹ̀lú ife kan. ó gbé garawa náà kalẹ̀. Lápàdé sì rí omi nínú rẹ̀. Tàfá bu díẹ̀ nínú rẹ̀ sínú ife, ó nà á sí Lápàdé. Lápàdé rọra dìde jókòó, ó gbà á. Tàfá tó nawọ́ oògùn ródóródó sí Lápàdé. Lápàdé sì gbà á lọ́wọ́ rẹ̀, ó dà á sẹ́nu. ó fi omi sàn án sísàlẹ̀ ọ̀nà fún. Lápàdé rí i pé ara kò ró òun, nítorí náà ó mọ̀ pé àárẹ̀ kọ́ ló ń ṣe òun. bí ó tilẹ̀ ti ń ṣe òun tẹ́lẹ̀, òun ti ń gbádùn. ó wù ú kí ó lè béèrè lọ́wọ́ Tàfá bí gbogbo ọ̀rọ̀ ṣe wá dà báyìí, ṣùgbọ́n bí ó ti ń wo ọlọ́pàá ní pálọ̀, béèrè náà kò ṣeé bi Tàfá. ó sá ń wá ọ̀nà tí yóò fi dá ọ̀rọ̀ yìí sílẹ̀, ṣùgbọ́n kò tètè rí. ó ní Tàfá, ṣé mo sùn dáadáa? ṣé n kò mọ̀ ṣe rànràn tàbí kí n yí kiri orí bẹ́ẹ̀dì? ọmọ tó gbọ́n ni Tàfá, òye ohun tó ń wí yìí ti yé. bó bá yẹ kó dáhùn yóò dáhùn, bí ó bá sì yẹ yóò dákẹ́. ó ní láti mọ̀ pé àsìkò àwàdà kọ́ nìyí, bí ó sì mọ̀ òun lọ́mọ̀. Tàfá ní ẹ ò sì rànràn rárá lónìí o, ẹ ò sì ṣe tó bẹ́ẹ̀ náà lánàá náà, ṣùgbọ́n lálẹ́ ìjẹta ẹ ṣe ìrànràn tán, ẹ tún ṣe ìrànràn mọ́. ẹ̀rù bà wá gan lálẹ́ ìjẹta yẹn. mọ́júmọ́ àná, gbà tí ọ̀rọ̀ ò dùn mọ́, mo sáré lọ pe dókítà ni. kíá ló sì wá, tó ń dè mí lẹ́sẹ̀ bọ̀. ó wá ní àfi kí òun gbé yín lọ o. ọ̀sán àná ló tó gbé yín padà sí yín o, kò jẹ́ kí n tẹ̀lé yín lọ o. Fẹ́mi náà ò ráàyè nínú mọ́tò tí dókítà fi gbé yín lọ. làá méjèèjì bá dúró dè yín nínú ilé o, tí èmi ń kí Fẹ́mi kú délé yín o. mo mú owó díẹ̀ fún kó fi raṣọ, bí Súlè ti ní ẹ fẹ́ kí n ṣe. ìgbà tí ẹ ti dé látọ̀sán àná, ilẹ̀ ti ń sùn bí ẹ tàtẹ́ òjì rárá. bẹ́ẹ̀ bá ti yájú pẹ́, ilẹ̀ ó tún díjú, tẹ́ ó tún sùn lọ bí àṣẹlẹ̀ ń sùn látànà. ẹ̀kíní tẹ́ ó fọ nìyí láti jẹta òun. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ ní. Lápàdé ní ẹ kú àáwò mi o, ẹ ṣeun gan o, o kú ìtọ́jú mi. báwo ni mo ṣe ń jẹun rí? nítorí ebi ọ̀sá àpá mi báyìí. Tàfá ní omi ń jẹ́ omi gan, ẹ ò mà tí ì mú láti jẹta òun. dókítà ló fọkàn wá balẹ̀, ó ní ká má mi kàn. ogun yín lábẹ́rẹ́, gbogbo ara yín fẹ́ẹ́ di ajere. borí ìṣó nítòsí ìbá fi gún yín, bó ti ká ẹ lára tó. ó so ìgò omi kan mẹ́gbẹ́ bẹ́ẹ̀dì yín, ó fi okùn rọ́bà fa omi rẹ̀ sínú apá yín. olóúnjẹ nìyẹn. èmi ò já o, mò ń wò ó níran ni o. Jídé sáà ṣe é ń tọ́lọ́run o, kò sí níyìn o, ṣùgbọ́n orí rẹ̀ wà níyìn o. Lápàdé ni ọ̀rẹ́ mi àtàtà ní Jídé, a ti ń bára wa bọ̀ ọjọ́ ti pẹ́. ọ̀rẹ́ dábẹ́ yẹn kọ́kọ́ pẹ̀lú. Jídé ọ̀jẹ́ bẹ́ẹ̀. ta ni àwé tó jókòó ní pálọ̀ yẹn rí? Tàfá wo ọ̀nà pálọ̀, ó wo ọlọ́pàá tó jókòó bí ẹni tí Ọlọ́run kò ṣẹ̀dá rẹ̀. ó kò sí ó nawọ́ ó ní ṣé léyìí àwọn ènìyàn tá a fi ń pe ajá ní àwé ọlọ́pàá lásán ni. látàná ni wọ́n ti fìdí rẹ̀ gúnlẹ̀ níbẹ̀ yẹn. gbà tí ẹ̀yìn ń ró, ó jáde lọ. òmíràn irú rẹ̀ sì tún fìdí ralẹ̀ níbẹ̀ yẹn náà títí tí kílè yóò tún tó padà wá gbà á láìpẹ́ yìí. mo rò pé wọ́n níbi tí wọ́n ti ń kó wọn wá. Áúdù ọ̀rẹ́ yín náà sì ṣe o, nítorí ẹni tó sojú ò dàbí ẹni tó sẹ́yìn ẹni o. gbogbo bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ tí ń bọ̀ pẹ̀lú dókítà,
ní mọ́tò ọlọ́pàá ń bá yín lọ tí wọ́n ń bá yín bọ̀. Wọn ò gbọ́dọ̀ yẹ gómìnà gan sí jù bẹ́ẹ̀ yẹn lọ o, àyẹ́sí pọ̀. Bí èsín bá bà lẹ́yìn àwọn ìbá fi ẹnu hàn. Bí wọ́n ti fi ìdí eléyìí gúnlẹ̀ ní pálọ̀ yìí ni wọ́n so àwọn mìíràn mọ́ òpó ilé níta. Wọ́n ń wò tàánú bí ajá tẹ́bi ń pa. Mo béèrè pé èrèdí ìrọ́kẹ̀kẹ̀ yìí o. Wọ́n ní ẹnìkan fóònù láti Ilé Ifẹ̀ pé ó ń rí yín lọ́hùn àbí nǹkan kan. Mo wá rò pé àwọn ọlọ́pàá ilẹ̀ yìí fẹ́ pe àpèjẹ láti kí yín káàbọ̀ Ilé Ifẹ̀ o. Bóyá ẹ̀yin ni wọ́n sì fẹ́ fi ṣe alága, ẹ̀yin sì ni ara yín ò dá yìí. Èmi tilẹ̀ dámọ̀ràn pé ìṣe ló yẹ kí wọ́n lọ fìlú pàdé yín lọ́nà kẹ́ tó wọ̀lú tẹ́lẹ̀. Ìṣègbàtẹ́ wọ̀ gbòòrò tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kó kùkù kẹ̀kẹ́. Wọ́n ní ẹjọ́ mi, bẹ́ẹ̀ sì ni àyẹ́sí lòyìnbó ń pè ní yẹ́sì. Lápàdé ni wọ́n jẹ̀bi. Torí ènìyàn ò lè mọ òótọ́ rẹ̀ yàtọ̀ sí yẹ̀yẹ́ Tàfá ni àwọn ò bá yín wì. Ẹ ò lè má sí ojúde ọ̀rẹ́ yín Áúdù. Ó ti pẹ́ kí Áúdù tó gbàgbọ́ ní tòótọ́ pé ara yín ò dá o, àfìgbà tó fọwọ́ kàn yín lára. Tọwọ́ rẹ̀ fẹ́rẹ̀ bó nígbà tí ara yín jó. Dókítà bínú díẹ̀, ṣùgbọ́n inú rẹ̀ rọ̀ nígbà tí ìyàwó yín tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbé yẹn gbá Áúdù létí pò ó tó sì tún gbá lójú pa á. Mo wá níbi ayé ti rí nìyẹn o, à ń jù wọ́n ò ṣe é wé lẹ́jọ́ o, ìjà ìlara ò tán bọ̀rọ̀ o. Àwọn tẹ́ ẹ jọ du ìyàwó náà lórí gbó, wọ́n rojọ́ ìké mọ́ yín. Wọ́n ní ẹ lọ bá àwọn ọlọ́ṣà kan lálejò níbì kan. Wọ́n ní àwọn ọlọ́ṣà náà ń sunkún ńgbà tí ẹ fi kúrò lọ́dọ̀ wọn ni. Wọn ò fẹ́ kẹ́ ẹ padà sí Ìbàdàn mọ́. Wọ́n ní àrò yín ti ń sọ àwọn ọlọ́ṣà náà gan ni. Wọ́n ní wọ́n ń gbára dálẹ̀ nígbà tí ẹ kúrò lọ́dọ̀ wọn náà. Kò sáàyè mi ṣá, ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ní ni kò ṣeé tẹ̀lé. Lápàdé dákẹ́ kò fọhùn. Gbogbo rẹ̀ yé dáradára. Tàfá tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní Áúdù mà ṣe o. Ṣùgbọ́n mo rò pé kò fínúfíndọ̀ o. Òjòwú ni Áúdù o. Bí ó tilẹ̀ jẹ́ pé kò dúró lọ́dọ̀ yín ní nígbà kan, tó jẹ́ pé bó ti ń lọ ló ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí àtiro. Ó ṣe bí lóòótọ́ ni àwọn ọlọ́ṣà ìtòsí ìfẹ́ gbà yín lálejò àgbáyánu. Ó wá ń pààrà ọ̀dọ̀ yín pé bóyá ẹ mú nǹkan bọ̀ fún òun. Òjòwú ọkùnrin bó bá sì ń jáde lọ, a ní kí ajá rẹ̀ tó so mọ́ pálọ̀ yẹn máa fojú sílẹ̀ dáadáa o. Mi kì í jẹ́ kó náà wọlé nìyí o. Pálọ̀ ni mo ti dá a dúró nítorí dókítà ti fún mi láṣẹ. Ohun tó sì kì mí láyà ni pé ẹni tó rán ni níṣẹ́ là á bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá ò jẹ fún. Fẹ́mi nìkan ni mo jẹ́ kó wọlé láti gbálẹ̀ inú ilé nù. Dókítà àti Áúdù ń pàdé ní ilẹ̀ mẹ́wàá ni. Ìgbà mìíràn wọ́n á tà sí ara wọn lọ́nà. Lápàdé mi rí. Ìyẹn ni pé Fẹ́mi wà lọ́dọ̀ òun láti ìgbà tí àwọn titi Orígbó dé. Fẹ́mi tó yẹ kó náà ti ṣàìsàn lẹ́yìn ìrírí àràǹbádá tí ojú rẹ̀ rí. Fẹ́mi sì ti dìde. Ó sì ti wá ń ṣe olùtọ́jú òun. Ó fọwọ́ kan ìgbárùkù rẹ̀ ó gbin ó ní ó ṣeun Tàfá. Áúdù náà ṣeun, Jídé náà ṣeun. Gbogbo ayé ní bá òbún wo mọ́. Àṣé Áúdù ni ò ti jẹ́ kí olè ó jí mi gbé lọ ní gbogbo ìgbà tí ń ọmọ bí tí mo wà. Hẹ́rẹ́hẹ́rẹ́ ni ohùn rẹ̀ ń dún. Tàfá ní àwọn ọlọ́pàá gbìyànjú o. Àwọn ò tilẹ̀ lérò rẹ̀ sí wọn. Bí wọ́n bá pọ̀ sí i ní àbírà ńlá ni wọn ìbá dà. Ọ̀kan ṣoṣo ni wọ́n so mọ́lẹ̀ ní gbogbo pálọ̀ yẹn. Bó ti tóbi tó yẹn, bí ìlẹ̀kẹ̀ ìdí àtiro sì ní ọ̀gá wọn lọ tó ń bọ̀ tí ó sinmi lẹ́ẹ̀kan. Bóyá kò tilẹ̀ ní pẹ́ tí yóò fi dé báyìí. Nítorí ajá rẹ̀ tó wà ní pálọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ dẹnu kọlẹ̀ ní fèrèsé nísinsìnyí ni tó nanu síta tó sì gbó sí àwọn yòókù rẹ̀ nísàlẹ̀. Bóyá ó ránṣẹ́ sí ọ̀gá wọn ni n ò mọ̀. Ṣùgbọ́n wọ́n ní láti sọ fún pé ẹ ti jí. Ẹ̀yin sáà ní ọkọ wọn, wọ́n sì ní láti kúnlẹ̀ kí wọ́n sì forí balẹ̀. Bóyá wọ́n rò pé à ń lọ sóde ni kí wọ́n múra lẹ̀ láti tò lọ́wọ̀ọ̀wọ́ tẹ̀lé yín lẹ́yìn. Orí ọ̀rọ̀ yìí ni Tàfá wà tí Áúdù fi wọlé dé. Gìrìgìrì ẹsẹ̀ rẹ̀ ní Lápàdé kọ́ ń gbọ́ lórí àtẹ̀gùn kí ó tó wá rí Áúdù ní pálọ̀. Tàfá ti dìde lọ sí ẹnu ọ̀nà. Ó fi ọwọ́ dé gàgá ọ̀nà ní kò sáàyè níbí. Ẹ dúró ní pálọ̀. Àṣẹ dókítà ni pé ọlọ́pàá kan kò gbọdọ̀ dé yìí láì gba àṣẹ lọ́wọ́ o. Ẹni tó bá rú òfin yìí ìjọba ò jẹ́ níyà. Ìwọ̀n gbére ni pẹ̀lú. Áúdù já ọwọ́ Tàfá lára ilẹ̀kùn. Ó tì í sẹ́gbẹ̀ẹ́. Ó sì wọ yàrá. Lápàdé ti tún dijó. Kò wá Áúdù mọ́. Áúdù náà dúró tì í láì fọhùn. Wọ́n pẹ́ kí ó tó sọ pé wo bí o ti sọ ara rẹ dà. Lápàdé yajú wò ó. Ó tẹjú mọ́ kò fọhùn. Áúdù tún ní o máa ṣọ́ra Lápàdé. Ìwọ tí ara rẹ kò lé lóru ìjẹrin. O sì tún jáde nílùú. Ọkọ rí sí ẹrun mu. Òun lọ bá àwọn ọlọ́ṣà figagbága lọ́hùn. Wọ́n sì sá fún Ọlọ́run. O tún lé wọn dé Orígbó. O sì máa ṣọ́ra díẹ̀díẹ̀. Lápàdé àgbàmọ̀nìta rẹ yìí o. Àbọ̀ mọ̀ pé àgbà ti ń dé sí ọ. Àìfẹ́kú ni ó jẹ́ ká mọ̀ pé à ń dàgbà. Bí ọmọdé ló tún pe ara rẹ.
bí wọ́n bá pa ọ́ sí ẹrun mu tàbí pẹ̀tùmọ́dù èrè wo ni tìrẹ ìbá wá jẹ́ níbẹ̀? Kí lo wá rí gbà níbẹ̀ tójú rẹ fi rí ju màbo lọ lọ́hùn? Lápàdé ọ̀dáhùn ó dákẹ́, ó ń gbọ́ ọ̀rọ̀ Áúdù, ó ń rúnjú pọ̀, ó ń gbá ẹ̀gbẹ́ mú, ó ń gbin. Bó bá yá atúnà gbalaja sórí ibùsùn. Áúdù tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní inú mi dùn sí àṣeyọrí gbogbo akitiyan tó ṣe pátápátá. Ó dùn mí pé o rántí ọ̀rọ̀ tí a jọ sọ lálẹ́ ìjọ́sí nìyí tàbí ọ̀ká sí ni. Ó tún lọ sí àyọnusọ, ó tún lọ yọjú ràn, ó gbàgbé ìyà tí ń bẹ níbẹ̀. Má ta mi sí mi lára kì í sì dé odò. Ìwọ ló fi ẹ̀gbin lọ ara rẹ̀. Gbogbo ìwọ̀sí tí wọ́n bá fi kàn ọ́ ìwọ ló tọrọ rẹ̀. Mo ti tẹ̀ mọ́ ọ létí pé kì í ṣe iṣẹ́ tirẹ̀ láti máa lé àwọn arúfin kiri. Ìka tó bá tọ́ sí mu la fi rèé. Ohun tó yẹ ọmọlúàbí láti ṣe ni pé bó bá kófìrí arúfin kí ó fẹjọ́ sùn àwọn ọlọ́pàá. Bí ó bá fura lásán kí ó jẹ́ kí àwọn ọlọ́pàá ó tètè mọ̀. Bí gbogbo ènìyàn ló bá ń ṣe bíi tirẹ̀ yìí tí oníkálukú ń lé ọ̀daràn kiri, ǹjẹ́ ayé ò ti ní dàrú? Ọ̀pọ̀lọpọ̀ ìbá máa fi ipò àìṣòfin yìí kẹ́wọ́ láti yaró. Àwọn mìíràn ìbá sì máa purọ́ máa láìṣẹ̀. Wọn ò bá sì máa fìyà jẹ wọ́n bí wọ́n bá ti lágbára jù wọ́n lọ. Ìdí rẹ̀ nìyí tí ìjọba fi ya àwọn kan sọ́tọ̀ láti máa ṣe iṣẹ́ ìwádìí. Àwọn yẹn ni ọlọ́pàá fi iṣẹ́ tiwọn sílẹ̀ fún wọn. Lápàdé àìfàgbàfẹ́ nìkan ni kì í jẹ́ káyé ó rójú. Irú ẹ̀yin wọ̀nyí náà sì ní da ayé ọ̀hún rú. Ṣé ènìyàn náà ní sọ ayé dọ̀gbun? Ayé òwúlẹ̀ gbọ̀n. Òfin ò fún ẹnikẹ́ni láàyè láti máa dá ọ̀rọ̀ àwọn arúfin parí. Àfi kóòtù nìkan. Ó sáàmọ̀ bẹ́ẹ̀ kò ṣàjòjì sí ọ. Lápàdé tó ránjú pọ̀ kò fọhùn. Ó fọwọ́ ra ikùn rẹ̀. Ó kásẹ̀ kù. Áúdù òbìkítà ó tó ń sọ̀rọ̀ lọ. Ó ní ṣùgbọ́n àyọnusọ rẹ̀ kan yìí já sí orí ńláńlá fún gbogbo ayé. Làálàá gidi ló ṣe ní Báwọládèjì, Lẹ́gbẹ́dá àti Lẹ́rùnmọ́. Torí gbó tilẹ̀ kà mọ̀mọ́. Òun ló jẹ́ ká ríde àwọn ìpàǹpá ọlọ́ṣà kan tí a ti ń wá kiri láti bí ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ pàápàá. Odidi ọlọ́pàá 4 ló ti sọnù sórí ọ̀rọ̀ ìwádìí ọ̀hún. Ìwọ ló wá bá wa rú wọn sókè tá a sì wá ń kó wọn bí esunsun. 14 láti rí mú nínú wọn báyìí. Gbogbo wọn la sì ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí o tún fi ọ̀nà ibi tí a ti lè rí àwọn yòókù mú hàn wá. Eléyìí fi hàn pé ìwọ gbójú ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pe ara wọn ní ògbójú ọlọ́ṣà lọ. Ó gbóyà jù wọ́n lọ pẹ̀lú. Bí a ti ń tẹ̀lé ọ láti ìjẹrin ni a ti ń sà wọ́n jọ ní 2 mẹ́ta bí ìsàn. Apànìyàn wà nínú wọn, ìpátá wà nínú wọn, agúnbẹ, gbọmọgbọmọ, alálùpàídà, oníjìbìtì, alọ́nilọ́wọ́gbà. Kò sí èyí tí kò gbé sínú wọn tán. Ìwọ ni Ọlọ́run fi sí okùnfà tí a fi rí wọn mú. Bí ìlú àti orílẹ̀-èdè wa bá tòrò báyìí ọpẹ́lọpẹ́ rẹ o. Tàfá ní bẹ́ẹ̀ sì ni àwọn kan ni wọ́n fi joyè àwòdì tí wọn ò lè gbádìẹ. Ó bẹ̀rẹ̀ sí kọrin pé jẹ̀ǹkúrẹ́dì láìsọ́lé, jẹ̀ǹkúrẹ́dì láìsọ́lé o, ẹran jèlù bọ́ o, jẹ̀ǹkúrẹ́dì la fi sọ́lé, ẹran fògì jẹ o, jẹ̀ǹkúrẹ́dì la fi sọ́lé o, ẹran fògì jẹ, jẹ̀ǹkúrẹ́dì láìsọ́lé, jẹ̀ǹkúrẹ́dì láìsọ́. Áúdù ní ta ni wọ́n ń sọ̀rọ̀ sí? Tàfá. Tàfá ní ẹ̀yin ni sà. Áúdù mọ́ Tàfá lójú, ó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní jẹ́ kí n dẹ́rìn kan pa ọ́ Lápàdé. Àwọn ọlọ́pàá tí mo rán lọ sí Ìpẹ̀tùmọ́dù ló wá ròyìn kan fún mi. Wọ́n ní nígbà tí àwọn dé ọ̀hún, àwọn bá ọlọ́ṣà 2 lórí okùn. Wọ́n ní ìwọ ni ó dì wọ́n kalẹ̀ bí ẹran ìdíkọ̀. Wọ́n ní ẹnu àwọn méjèèjì ń ṣẹ̀jẹ̀ wọ̀rùwọ̀rù. Wọ́n ní ọ̀kan nínú wọn ń ṣépè fatafata. Ó ń pòṣé sàràsà. Ó ń gbé orí lákọlákọ. Ó ń pọ̀fọ̀. Ó ń pògèdè. Ó ń pògún. Ó ń pọya. Ó ń pọ Bàtálá. Ó ń pe Ṣàngó. Tàfá ní àdàbà ń pògèdè. Ó ṣe bẹ́ yẹlé ò gbọ́. Ẹ̀yẹlé gbọ́ títìrí ló ń tiri. Ọ̀fun Áúdù dókà ló bí ó ti pé tọ́mì. Ó ní ńgbà tí àwọn ọlọ́pàá tú sílẹ̀ tán ọ̀nà wọ́nasẹ̀ ó sì tọpóró sínú igbó lẹ́yìn ilé. Ó fògbà ojú wíńdò jáde kí àwọn ọlọ́pàá tó fura. Ó ti kán lùgbẹ́ mọ́ wọn lọ́wọ́. Orí àgbàlá ilé tó gbàfò bọ́ sínú igbó. Ó dàbí ẹni pé ó Tàfá ní nígbà tí ó gọ̀ bó ṣe mí ń kọ́. Áúdù ní àwọn ọlọ́pàá bí àwọn ará ìlú lọ́hùn lọ́wọ́ ẹ̀. Wọ́n jọ bẹ̀rẹ̀ sí wá kiri. Wọ́n wá wọn ò rí. Àwọn kan sọ pé bóyá olùàfẹ́rí ni. Àwọn kan ní ìsíjórólò. Wọn ò sáré àfìgbà tí obìnrin kan ti sẹ́kọ̀nà bọ̀ tó sọ pé òun pàdé wèrè gíga kan ọkùnrin tí ẹnu rẹ̀ ń ṣẹ̀jẹ̀ wọ̀rùwọ̀rù tó ń sáré lọ sọ́nà Ẹdẹ. Ó ní gbogbo aṣọ rẹ̀ ló ti rẹ fẹ́jẹ̀. Tàfá ní
adẹ́tẹ̀rí wèrè ó kán lùgbẹ́ áódù òyà sí ti Tàfá ó ní má jẹ́ kí Tàfá pàkúta sí ọ̀rọ̀ mi ọjàre. àwọn ọlọ́pàá wá gbé mọ́tò wọ́n gbá wọ́n fi yá wọ́n rin mẹ́ẹ̀lì mẹ́rin kí wọ́n tó rí tó ń sáré lọ níwájú lọ́lọ́ọ̀gán bó ti bojú wẹ̀yìn torí wọn ló tún jálùgbẹ́. wọ́n ní pápá pẹrẹ ní gbogbo ibẹ̀. ńgbà tí àwọn ọlọ́pàá yóò fi dé ibi tó ti wọgbó wọn ò rí ń bẹ̀ mọ́. wọ́n wá títí wọn ò rí. gbogbo ọwọ́ koríko ni wọ́n ń gbé sókè tí wọ́n ń wo abẹ́rẹ́ ṣùgbọ́n wọn kò. Tàfá ní abẹ́rẹ́ ni wọ́n pè ní. áódù tún dátọ́ mi ó ní wọn ò rí. àfi ìgbà tí ọlọ́pàá kan sọ pé òun rí ó ń nawọ́ ó ń fò sókè. àwọn yòókù wo ibi tó nawọ́ sí wọ́n sì rí tó ń yọjú fún nínú òfìfo àgbá ọ̀dà kan tó wà nínú pápá ń bẹ̀. ó kó sínú àgbá náà ó ń yọ wo àwọn tí ń wá. Tàfá ní ẹ̀ sáà sọ pé ó kó sí garawa. áódù ní ẹ́ o ó kó sí garawa. Tàfá wá bẹ̀rẹ̀ sí kọrin ó ń pàtẹ́wọ́ ó ń wí pé ó kó sí garawa ó kó sí garawa àgbàlagbà kan ó kó sí garawa àgbàlagbà kan ó kó sí garawa. áódù náà kò mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí rẹ́rìn tó ń dọ́kọ̀kọ̀ ẹ̀rín ó ní bẹ́ẹ̀ ni olè náà kó sí garawa àgbàlagbà kan ní nítòótọ́. ibi tí wọ́n ti mú un nìyẹn ó sì wà ní àtìmọ́lé báyìí. nítorí náà mo dúpẹ́ lọ́wọ́ rẹ Lápàdé wípé ìwọ ló jẹ́ kí àgbàlagbà kan ó kó sí garawa wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ yẹn tí ọwọ́ fi tẹ̀ ẹ́. ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣe kìlọ̀kìlọ̀ fún ọ pé kí ọmọ ẹnu àlá oko tirẹ̀ kí o yé ta fẹ́lẹ́fẹ́lẹ́ bọ́ sínú ọgbà ọlọ́gbà o. Tàfá ní ọgbà ọlọ́pàá àbí ẹ ti pé. Lápàdé kan rúnjú pọ̀ ní tirẹ̀ ní kò fọ́hùn. wọ́n mọ̀ pé ẹni tó dákẹ́ kì í sì wí. áódù ní bí mo ti ń sọ níjọ́sí kínní kan ló ba àjà ò jẹ́. apá rẹ̀ gùn ju itan lọ. ìrànlọ́wọ́ ló ń ṣe ní tòótọ́ a sì ti rí i. ṣùgbọ́n ìwọ wá ní kó máa jí owó olówó bó bá ti ń lé àwọn olè náà lọ. èyí kì í ṣe ìdùnnú mi. iṣẹ́ ribiribi ló ṣe ní tòótọ́ ṣùgbọ́n ó fi ọ̀kan yẹn bà á jẹ́. a ò sáà lè fi ìbàjẹ́ kan tún ìbàjẹ́ mìíràn ṣe. kò sí ẹnikẹ́ni tó láṣẹ láti jí owó olówó gbé. níbi yòówù kí ó bá owó náà ọ̀dọ̀ ẹni yòówù tí ó sì ti bá a. ọlọ́pàá nìkan ló lè Tàfá ní ló lè jí owó olówó gbé. áódù jágbe mọ́ Tàfá ó ní gbé ẹnu rẹ lọ́wọ́. Tàfá fún ètè rẹ rù wà lápámọ́sísẹ́ ọ̀lẹ́dàrún lásánlàsàn yìí. ọlá Lápàdé tó ń jẹ nìyí bá ti fi ìwọ̀n ara rẹ̀ hàn ọ́. Tàfá ní ẹ̀mí àbàtà ní mòdò sàn ọlá bàbá ọmọ ní mọ̀mọ́yàn. ọwọ́ kókó la fi wọgi ọwọ́ kóńdó la fi wọ ọlọ́pàá ọwọ́ pálámbá la fi wọ tọ́ọ̀gì. áódù dátọ́ mi lẹ́ẹ̀kan sí i gògóńgò rẹ̀ sì sáwọ̀ lágbọ̀n lọ kó tó tún jáde ó ní bí ọ̀rọ̀ tí mò ń sọ́bọ̀ jàre Lápàdé. iṣẹ́ tiwa ni láti gba owó tí ẹnikẹ́ni bá fi èrú kójọ lọ́wọ́ rẹ̀. ẹni yòówù tó lè jẹ́ a ò gbọ́dọ̀ sójú ṣáájú rárá. bí a bá gbà á tán a ó kó lọ síwájú onídàájọ́. adájọ́ ló lè pàṣẹ pé báyìí báyìí ní ká ṣe owó náà. bó bá wù adájọ́ ó lè sọ pé ká kó owó náà fún ọmọlúàbí tí ó ràn wá lọ́wọ́ láti gbà á lọ́wọ́ ẹni tí ó kọ́kọ́ jí i. ṣùgbọ́n arúfin kan ò lẹ́tọ̀ọ́ láti jí owó arúfin mìíràn. èyí ò sáàsápamọ́ fún ọ ọmọ bẹ́ẹ̀. nítorí ìdí èyí n ò mọ irú àlàyé tí o lè ní kí n tó gbé ọ lọ sílé ìwòsàn ìjọba nísinsìnyí tí o fi gbádùn. nígbà tó bá wá yá tí ara rẹ balẹ̀ wọ́n wàá mú ọ lọ síwájú adájọ́ ní kóòtù láti fẹ̀sùn kàn ọ́ pé o gba owó kan lọ́wọ́ àwọn olè ní Ìpẹ́tùmọ́dù àti pé ọmọ àwọn nǹkan kan tó lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn. ó sì ń fi nǹkan náà pamọ́. lóòótọ́ ọ̀rẹ́ ni wá ṣùgbọ́n n ò gbọ́dọ̀ ṣègbè kí n má ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́. nídàkejì mo mọ̀ pé ìdájọ́ tí n ó ṣe fún ọ ò lè nira nítorí pé mi fúnra mi yóò ròyìn iṣẹ́ ribiribi tó ti ṣe fún ìlú àti orílẹ̀-èdè wa tó jẹ́ kárí àwọn ọ̀daràn náà kú gẹ́gẹ́ bí arúfin. mo ní láti mú ọ Tàfá ní asọ̀rọ̀ yẹn rọ̀ ló pe léègbé ìṣáájú o. ìwọ ni arúfin àbí àwọn ọ̀gá nítorí ẹ̀là lọ̀rọ̀ ló dífá fún ọlọ́pàá tó fòjà tí ọ̀pọ̀n mọ́ o. wọ́n ní tìrẹ ti jẹ́ ọlọ́pàá ó ní kíyàwó mọ́rì fáàrí ṣe sí òun pò nìkan lòún fún ọ̀já ni o. áódù ní Lápàdé ǹjẹ́ ohun tí mò ń wé yé ọ. Lápàdé rúnjú pọ̀ ó gbin ọ̀nà tẹ̀tàn ó ní Tàfá níbo ni Jídé wà. Tàfá ní ṣé àwọn dókítà ògbẹ́ tí wọ́n ti kú ò níbì àbí kí n lọ pè wọ́n wá ní. Lápàdé ní lọ bá mi pè wá wéréwéré orí mi ti dàrú pátápátá. ó dàbí ẹni pé mò ń wo ọlọ́pàá kan lọ́dọ̀ mi wọ́n fọwọ́ kàn mí. ó tún dàbí ẹni pé ọlọ́pàá náà ń sọ pé mo jalè ní Ìpẹ́tùmọ́dù. bí mo bá dijú n kì í rí ọlọ́pàá náà mọ́ ṣùgbọ́n bí mo bá ti tún yajú ni mò ń rí. mo sì mọ̀ pé kì í ṣe àlá ni mò ń lá. ọlọ́pàá tí mò ń wé yìí ó ń jó ó ń pàtẹ́wọ́ ó ń kọrin wípé àgbàlagbà kankan kó sí garawa
bá mi pé Jídé wá. Nítorí irú èyí ò yé mi mọ́. Tàfá ní bó bá ṣe nítorí ìyẹn ni ká má wulẹ̀ sí yọnu àlákọ́ rárá, bẹ́ẹ̀ sì ni nǹkan kan ò ṣe yín, òótọ́ lẹ ń sọ. Èmi náà rí ẹni tí ẹ ń wí yìí, èmi ni mo jẹ̀bi, ẹjọ́ mi ni. Dókítà ti ní n kò gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni wọlé, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ẹ ń wí yìí fi agbára wọlé ni. Ó tì mí kúrò lójú ọ̀nà. Ẹnikẹ́ni ọ̀hún wọlé tán ó ń sọ ìsọkúsọ tó lè mú aláìsàn díjì, tó lè mú ọlọ́gùnrùn dákú. Ẹnikẹ́ni ènìyàn kéènìyàn lápàdé ní Tàfá má tàn mí o, bó bá ti rí ni kó sọ fún mi. Ẹni tí mo ní mo rí yìí ọjọ́ Áúdù ọ̀rẹ́ mi púpọ̀, ọjọ́ gan ni o. Tàfá ní àjíjọ kọ́, òun gan náà ni. Lápàdé ní Áúdù ọ̀rẹ́ mi ló wá ń sọ ìsọkúsọ yẹn. Òun ní sà, òun ló dúró ti bẹ́ẹ̀dì yín yìí, òun ló ń sọ kántankàntan kàbùkàbù bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni sà, ó ní àjẹ́ pé Áúdù lórí rẹ̀ dàrú. Èmi kọ́, òótọ́ ni sà, òun náà ni sà. Áúdù dojúkọ Tàfá, ó ní Tàfá, èmi lọ sọ pé orí mi dàrú. Èmi kò burú o, ó tún sọ o. Tàfá ní àmì o. Inú bí Áúdù, ó sáré sí Tàfá bẹ́ẹ̀ ni pé yóò gbà á lójú tàbí kó lu aṣọ mọ́ ẹ lọ́rùn. Ṣàrà lọ́kẹsẹ̀ bọ́ garawa omi tó wà nílẹ̀, tí garawa sì fẹ̀gbẹ́ lélẹ̀. Omi inú rẹ̀ yí dànù, ó ń sàn kiri yàrá bí àgbàrá òjò. Tàfá fò sókè, ó pàtẹ́wọ́, ó kú sẹ́rìn-ín. Fẹ́mi sáré wọlé wá, ó ní kínídé tí ẹ fi ń ṣe gbidigbidi. Tàfá ní kò sí nǹkan jàre, àgbàlagbà kan ló kó sí garawa, olórí ọlọ́pàá ló kó sí gorodóòmù. Ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn, ó ń lami lójú. Fẹ́mi sáré lọ mú ìgbálẹ̀ wá, ó bẹ̀rẹ̀ ó ń gbọn omi tó dà sílẹ̀. Tàfá bẹ̀rẹ̀ sí ní kọrin, ó ń sápẹ́, ó ń ṣe ó kó sí garawa o, ó kó sí garawa, àgbàlagbà kan ó kó sí garawa. Áúdù jáde lọ. Bó ti dé pálọ̀, ó pàṣẹ fún ọlọ́pàá ibẹ̀ pé kó máa lọ. Òun náà sì tẹ̀lé. Fẹ́mi ń fi ìgbálẹ̀ wọ́ omi, ó ń fi páànù kólóbó kan gbọn sínú ìṣúsẹ̀ abẹ́ bẹ́ẹ̀dì. Lápàdé tó yajú pé bí Fẹ́mi ti gbọ́n omi náà tán tó ń gbé jáde lọ. Fẹ́mi náà nìyí. Ọlọ́run yọ Fẹ́mi, bóyá ìbá ti kú tàbí kí Dógó ọmọ ti tú sílẹ̀. Bí iṣẹ́ Ọlọ́run ti rí nìyẹn. Òun dé sí àkókò àti fàáyọ nínú ewu ikú tàbí ewu ìwọ̀sí. Lápàdé tàkàkà, ó ronú lọ gbárí, ó dijú, ẹ̀rín pa. Áúdù ní àgbàlagbà kan ní àbí Dógó. Àwọn méjèèjì ló kó sí garawa. Àgbà tó wẹ̀wù àṣejù, ẹ̀tẹ́ ni yóò fi rí. Lápàdé yajú, ó tún dijú, ó tún yajú, ó tún dijú. Báyìí la parí ìwé aládùn náà. Àgbàlagbà kan láti ọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí. Bàbá, ibi tẹ́ bá wà lónìí ilẹ̀ rí o. Iwájú tẹ́ dojúkọ kò ní bàjẹ́, ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ọládẹ̀jọ Òkédìjí, òṣùbàràbàǹdẹ̀ fún bàbá. Tó ọ̀rọ̀ wa dọwọ́ ẹ̀yin òǹkàwé wa tàbí òǹgbádùn ìwé náà. Kí làwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀? Kí làwọn nǹkan tẹ́ rí sọ lórí ìwé àgbàlagbà kan? Báwo lẹ ṣe gbádùn rẹ̀ sí? Ṣé ìwé náà dùn? Ṣé ó dùn? Àwọn ìwé wo lẹ tún ní lọ́kàn pọ̀yẹ káàkà lọ́jọ́ iwájú? Báwo lẹ ṣe gbádùn kíkà náà sí? À ń fi ọ̀rọ̀ yín ní comment section. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò náà lórúkọ mi. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí àti àwọn channel mi tó kù. Gbogbo ẹ̀ fún ìgbádùn yín, kẹ́ má bàa jì sọ́fìn. Òun náà ni mo dá wọn kalẹ̀ sí, kì í ṣe fún iléèwé ìdèrè tàbí fún eré lásán. Ẹ mọ̀ mí ti pẹ́ pé bí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Èmi kì í dédé ṣe nǹkan tí ọ̀bá ní nítumọ̀. Ìgbádùn yín ló jẹ mí lógún. Èdè àti àṣà Yorùbá ló mú mi lómi. Èdè àti àṣà wa ò sì ní parun. Tẹ́ bá wá fẹ́ ran àwọn ètò mi lọ́wọ́, pàápàá jùlọ ti ìtàn ilẹ̀ Yorùbá jákèjádò àwọn ìlú àti ìletò tó wà nílẹ̀ Yorùbá pátápátá, tá a la fẹ́ gùn lé, ṣùgbọ́n tá a sì ń wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn. Ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn. Ọlọ́run yóò bùkún láti bùkún wa. A nílò àwọn irinṣẹ́ pẹ́pẹ̀pẹ́ láti mú iṣẹ́ náà rọrùn fún wa. Bákan náà la nílò owó fún ìrìn àjò wa. Èmi lè má láǹfààní láti tẹ̀lé wọn lọ, ṣùgbọ́n mo ní àwọn ikọ̀ tí yóò mọ rìnrìn àjò ọ̀hún fún mi pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ sì máa fi àdúrà náà ràn wá lọ́wọ́ gbàkúgbà tí a bá lórí ọ̀fẹ́ àti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́wọ́ sí GoFundMe, ó wà lórí Facebook mi. Ẹ kílíkì lórí ẹ̀, ẹ máa láǹfààní láti donate. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ ọ̀nà míì láti gbàgbọ́wọ́ sí, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. N ó fún yín ní ọ̀nà tó rọrùn. +1 937 969 02
0257 +1 937 969 0257 tó gbọ́ lẹ́ẹ̀kan sí +1 937 969 0257. WhatsApp nìkan ni ẹ má pè mí o, WhatsApp nìkan ni. Èdè àti àṣà Yorùbá tó ti wọ mi yóò padà rútú jáde, bẹ́ẹ̀ ni ò sì ní wọ mi padà, bẹ́ẹ̀ ni ò ní wọgbó níhà ọ̀dọ̀ tèmi. Ájú wá ṣe o.